Ẹlẹ́ gbogbo ilé ṣàlàáfíà lẹ́wà èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ẹ̀gbọ́n yín Titilope ló sọ̀rọ̀ ṣé dáadáa ni àwọn ọmọ ńkọ́ àti ìyàwó àti ọkọ àti gbogbo ilé báwo ni iṣẹ́ kí ni Titilope fẹ́ sọ lẹ́ni ṣé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́ni ó wà very sensitive and then mo fẹ́ ká fi emotions ká fi sẹ́gbẹ̀ẹ́ kan ká dẹ̀ fi sentiment ká fi sẹ́gbẹ̀ẹ́ kan nítorí wípé ọ̀rọ̀ yìí ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ni mo wá bá wí ṣẹ́rí having children is very important. Don't let me use the word important. Children are blessings. Children are blessings. Àwọn ọmọ èrè ni wọ́n jẹ́ ìbùkún dẹ̀ ni wọ́n jẹ́ tá bá rí wọn inú wa máa dùn and all of that, but nothing prepares you for parenthood, nothing prepares you for motherhood, nothing prepares you for fatherhood. Kí ni kókó nǹkan tí mò ń sọ ṣẹ́rí tẹ́ bá ti wò pé lágbájá báyìí ni mò ń fẹ́ àfẹ́sọ́nà mi lélẹ̀ àbí kíní kan ẹ jókòó ẹ jọ sọ dáadáa. Ìwọ náà tó bá ti gbìyànjú pé mo ti ṣe tán mo fẹ́ fẹ́ ọkọ mo fẹ́ fẹ́yàwó ẹ jókòó dáadáa kẹjọ sọ. Children, they have a way of altering your life pattern. Ó dà pé òyìnbó yẹn fẹ́ pọ̀ jù nǹkan tí mo sọ ni wípé nígbà tí àwọn ọmọ bá bẹ̀rẹ̀ sí ní wá ìbùkún ni wọ́n tòótọ́ a lè yọ yẹn kúrò àmọ́ o ní láti mọ̀ wípé nǹkan máa yàtọ̀ bó ṣe ń gbégbé sí ayé ẹ ó máa yàtọ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ o lè jí láàárọ̀ kó má dáná kó máa rò lórí bẹ́ẹ̀dì ibi tó wà o lè order barbecue o lè order chips o lè ṣe oríṣiríṣi o wà bothered, you are living for yourself. But the moment children start coming in mo dájú wípé nǹkan máa yàtọ̀ ó máa different gidi gan ni. Kókó ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́ni òun láti prepare yín láti jẹ́ kó mọ̀ wípé nǹkan máa yàtọ̀ kò lè máa rí bó ṣe ń rí lọ. Bóyá kó tó di pé o bẹ̀rẹ̀ sí ní bímọ o lè jáde kò má wò pé aago báyìí ó yẹ kí n ti wà nílé o àbí kíní kan and all of that o wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ ò ń ṣe fàájì ò ń ṣe kíní kan àbí wà ń bíṣẹ́ o tiẹ̀ wo táìmù jẹ. Nígbà tí àwọn ọmọ bá bẹ̀rẹ̀ sí ní wọ̀ gbogbo ẹ̀ ló máa yàtọ̀. Nítorí ìdí èyí o ní láti pa ọkàn ẹ papọ̀ o ní láti mọ̀ wípé nǹkan máa yàtọ̀ fún ẹ bí o ṣe ń gbègbè sí ayé ẹ ó máa yàtọ̀ nígbà tí àwọn ọmọ bá bẹ̀rẹ̀ sí ní dé. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tó yẹ pé o ò bìkítà nípa ẹ̀ o ò kí ẹ̀ àmọ́ àwọn ọmọ tó fẹ́ bí yìí ìwọ gangan ni wọ́n máa fi ṣe àwòkọ́ṣe ìwọ ni wọ́n máa rí. Mo máa ń sọ fáwọn ènìyàn wípé àwọn ọmọ they learn a lot from what their parents do compared to what you tell them. Tó bá ń sọ fún ọmọ pé yé máa pariwo mẹ́gbọ́n ẹ àbí yé máa pariwo mábùrò ẹ tí wọ́n bá já láriwo ariwo yẹn gangan lọ́mọ máa pa. Àbí wo bó ṣe jẹun wo bó ṣe ṣe inú ilé tí wọ́n náà tó bá yẹ pé bó ṣe ń ṣe nìyẹn nǹkan tó ń rí yẹn gangan lọ́mọ máa ṣe. So kò nílò pé awùlẹ̀ ń pariwo. Ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ yìí mo máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ wípé nígbà tí a bá ti ready láti bí àwọn ọmọ àwọn nǹkan kan wà tá máa prepare ní mind wa tá bá ti wá prepare àwa decide pé okay ṣé mo ti ṣe tán láti bẹ̀rẹ̀ sí ní mú ọmọ wá sílé ayé nítorí pé wọn ò bẹ̀ wá o àwa la sọ wípé a ready. Ẹ má worry àpàdé ní next week ó dìgbà àwọn nípàdé ayọ̀ Titilope ló ń sọ̀rọ̀. Ẹ má gbàgbé láti share fídíò mi o ní YouTube àti ní Instagram. Ní YouTube ẹ tẹ̀lé mi kẹ́ subscribe kẹ́ like fídíò mi Titilope ló ń sọ̀rọ̀ ó dìgbà.